gbogbo ọmọ Yorùbá tàtà. Ìròyìn ayọ̀ at last Sunday Igboho is free. Bàbá mi Ládọjà ikú ò ní pa yín fún wa. Gbogbo èyí tẹ́ bá wo fídíò ẹ bàbá mi share. Wọ́n ti free olóyè Sunday Igboho ṣá. Ayọ̀, 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 ayọ̀. Mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ládọjà. Ìgbòho ní kí n bá òun dúpẹ́ lọ́wọ́ yín bàbá pé ẹ ṣé bàbá ọmọ bàbá dáadáa. Gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ìròyìn ayọ̀ èyí tẹ́ mú wá fún wa. Tẹ́lí kí Sunday Igboho máa bọ̀ President Bola Ahmed, thank you for free olóyè Sunday Igboho, we say thank you to you. Bàbá Ládọjà ẹ ṣé. Igboho is a freedom man now. Igboho is a freedom man. No more wanted. Ẹ dìde. Ẹ wo. Gbogbo ẹ tẹ́ bá ti wo fídíò ẹ máa bá mi share. Ẹ máa bá mi pín. Ẹ jẹ́ kó wọ gbogbo ayé lọ. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Wọ́n ti free olóyè Sunday Igboho. Gbogbo ẹ̀yin lọ́ba tẹ́ ṣiṣẹ́ because lẹ́yìn bàbá mi Ládọjà àwọn nìkan ni èmi ṣì mọ̀. Mi ò mọ̀ tàwọn ọba mi o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọba tẹ́ bá tún wá pẹ̀lú fi ṣe iṣẹ́ yìí tí wọ́n fi free Chief Sunday Igboho. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá a sọ wípé ẹ ṣé. Bàbá Ládọjà a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gan ni. Ojú òní tì yín. Ojú òní tàwọn ọmọ yín. Ẹ pẹ́ lórí àpèrè. Ikú ò ní pa yín. Àìsàn ò ní ṣe yín. Ní agbára Ọlọ́run. A máa rí yín pẹ́. Ẹ má bínú. Ọjà tí mo gbé síbí. Ẹni tó lọjà lọ́wọ́ agbẹ́jà wọ̀. Now ẹja continue. Ayọ̀ yẹn pọ̀. Fóònù mi á fẹ́ lè lànà lẹ́yìn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ dúró ti olóyè Sunday Igboho. Ẹ ṣé àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí ojú kó ti Ìgbòho ojú òní tì yín. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ dúró tán. Ẹ ṣé o. Bàbá mi Ládọjà àmọ́ lóore. Bàbá mi Ládọjà bí gbogbo èèyàn ò dúpẹ́. Èmi tí ìṣẹ̀lẹ̀ 2021 tó ṣojú mi. Tí mo rí bí Ọlọ́run ṣe fa kìnìún lẹ́nu ya fún Sunday Igboho tí màá fi ráyè escape. Mo sọ wípé ẹ ṣé. Àwọn ọmọ yóò ní ṣìṣe. Ipa yóò ní ka yín kò ní káwọn ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá dúró tó lóye gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Ṣé rí ẹlẹ́yà kan ṣiṣẹ́ fi pé káwọn kọ́kọ́ ṣe kí ni? Ká blow good news gbàgbàgbàgbàgbà. A sì máa jubilate celebrate. A sì máa jubilate. A sì máa jíjú ọpẹ́. A sì máa kọrin ọpẹ́ tá sì máa ṣe kí ni? Tá máa ẹ má jẹ́ kí n ti sọ̀rọ̀ jù. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ pé short video ni. Ẹ bá mi máa share ojú òní tì yín. Ó tún ti zẹ o. Congratulations olóyè Adéyẹmọ Aládìsá. Àdìsá tíátíá. Freedom at last. Mo rí pé gbogbo yín expect mi látàrí àná kí sọ̀rọ̀. Bó bá sọ̀rọ̀ bó ti dé báyìí bó ti fẹ́ sọ̀rọ̀. Freedom at last. Wọ́n bí yàsì. Ẹ sọ fún wa ṣe kó ṣe kí ni kó kú bẹ́ẹ̀. Bàbá mi Ládọjà. Ọba ni àṣẹ lọ́ba pa ọba kì í dábàá. Lókè rí wálẹ̀ bá mi. Ta ló jọ wa kó wárápá wá jọ wa kú yọyọ. Àṣẹ lọ́ba pàṣẹ ó lọ fà kò ṣeré ọmọdé bẹ́ẹ̀. Nígbà kúrò ń bẹ̀ congratulations. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó rí bẹ́ẹ̀. Olóyè Sunday Igboho wọ́n ti set freedom. Yes, freedom at last. No more wanted again. Sọ fún wọn pé no more wanted again. Jẹ́ kó mọ̀ pé no more wanted again. Tí bàbá gan lọ láìfù lé ní ó yẹ kẹ́ mọ̀ kó lọ fà. Bó sí àṣà kúrò bẹ́ẹ̀. Jẹ́ kó mọ̀ kó wo. Irọ́ inú mi dùn. I was happy. Nígbà tí mo gbọ́ pé mo ṣì máa post video. Mo ṣì máa post bólóyè ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tilé tó kó. Freedom at last wọ́n bí àṣì. Freedom at last jẹ́ kó mọ̀. Ajé olóyè Sunday Igboho Adéyẹmọ, congratulations to you bá mi. Congratulations to olóyè Adéyẹmọ. Set free.
no more wanted again. Wọ́n bí yá ṣe sọ fún wọn. Ajé Ọlọ́run mo dúpẹ́ o, Elédùmarè mo dúpẹ́ o. Látọjọ́ yìí kí wọ́n dẹ̀ jà fúnra Yorùbá kó dẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ sá tẹ́ dúró tán. Ọ dúró tán kò sọ̀rọ̀ kò sí ọ̀kan. Ajé aláàánú mẹ̀kúnnù ó lọ fà kò séré ọmọdé ń bẹ̀. Bá kò séré ọmọdé ń bẹ̀. Congratulations to you bá mi. Congratulations to olóyè. Confirm ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ expect kí n sọ̀rọ̀ pé Saidi kìíní confirm. Gbogbo kan tẹ́ ẹ rí lọ́la yẹn. Olóyè Sunday Adéyẹmọ èní ni Sunday ẹ rí pé mo mọ̀mọ́ fi sí life Sunday ni. Èní lọ́jọ́ Sunday tó fi Sunday sílẹ̀ ọmọ Adéyẹmọ Adéníyì lókè àwa tẹ̀lé ni wọ́n padà lẹ́yìn ẹni ó lọ fà àwa kì í padà lẹ́yìn onínúure wa ni aláàánú mẹ̀kúnnù ni aláàánú wa ni onínúure wa ni ó lọ fà kò ṣe filẹ̀ Ajé kò ṣe filẹ̀ o. So congratulations ẹ̀yin tèmi, congratulations to you Aládìsá Aládékún ọmọ wọn nígbò ṣà. So bó ṣe ń lọ ni pé bàbá wa Ládọjà la máa dúpẹ́ fún bàbá gidi, bàbá tó ṣe faratì, bàbá tó ṣe fẹ̀yìntì, bàbá tó ń dúró tọmọ, bàbá mi Ládọjà lókè ẹ̀yin ọba lọ́ba àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá sẹ̀ bá àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá ọba tó bá dábàá òun ṣọba gidi ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa lókè náà tó jẹ́ bàbá Tinubu náà ó yá bàbá a tún dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀jẹ̀ máa padà rùn kọ́ra kò sí bó ṣe máa jẹ́ ẹ̀jẹ̀ máa rùn kọ́ra a lè para wa a lè súnra wa jẹ bí Fúlàní ṣe ń pààyàn yẹn ò dáa nígbà tí iṣẹ́ àwọn nìkan lọ́lọ́run dálé ayé fún wọn ló yẹ kí everybody kan ṣe kí ni kan dúró jáde lóòótọ́ gbogbo yín fara gba abú yín abú ọ̀tún abú òsì abúwájú abú ẹ̀yìn abú anybody but normal ara tó ń ta wá ni wọn lè máa pa àwọn èèyàn wa ká lè ṣe kí ni ká lè dákẹ́ a lè dákẹ́ nǹkan tó fà á nìyẹn bọ́lá ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lọ́wọ́ yìí ó ti lọ fàáfà congratulations so mo wá clear ẹ̀yin ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé Saidi ó ti sọ̀rọ̀ báwo ló ṣe jẹ́ kíní kan ó ti sọ̀rọ̀ òun lẹ́ ń gbọ́ yìí ẹni pé mo lọ láìfù ni ẹni pé mi ò post rárá mo wá láìfù yìí ó ti sọ̀rọ̀ láìfù lẹ́ ń wo inú ilé mi mo wà yìí congratulations to olóyè Àdìsá Adéyẹmọ ọmọ ayédáadé sọ pé kọ́ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ tó bá ṣe bí wèrè wá clear road ọlọ́ inú Ìbàdàn ó máa lọ́ọ̀lì lọ́la Ìbàdàn bàbá máa gbórí wọlé lọ́la ẹ sọ fọ́ọ̀mù àsèkó kúrò lọ́nà ọmọ ọlọ́nà fẹ́ rìnà ẹ sọ fọ́ọ̀mù àsèkó kúrò lọ́nà Ìgbòho máa dé olóyè Àdìsá wọ́n máa dé wọ́n dẹ̀ máa dé sọ́run bàbá mi Ládọjà àti gbogbo àwọn lọ́ba wọ́n máa dé sílé wọn bàbá máa sún lé ẹ̀ láyọ̀ àtàlàfíà no more wanted again ẹ sọ pé kí ni ẹ sọ pé ó ti lọ wanted ẹ sọ pé kí ni ẹ sọ pé ó ti lọ aláàánú wọn ò gbọdọ̀ kú sípò ìkàsẹ̀ kò jọra wọn sẹ́ Ọlọ́run láládúró tí gbogbo ẹ̀yin tẹ́ ṣe aládúró tí ikú kò ní pa yín léwe o ikú kò ní pa yín léwe àrùn kò ní ṣe yín o àdùgàn kọ́lọ́ fọ́run kẹ́ ẹ sẹ́ bàbá mi àfọ́fàtà ìkọ́lọ́ fọ́run kẹ́ yín sẹ́ ó lọ fà Ajé ó lọ fà kán tó di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ pé àánú ní lọ sẹ́ gbogbo àwọn tó ń jà fún everybody there scot free everybody live life well bọ̀ máa ní kó má pa àwọn èèyàn mọ́ sẹ́ ẹ má pa àwọn èèyàn mi mọ́ sẹ́ ilẹ̀ Oòduà yìí kò tọ́ ká má fẹ́ jẹ wẹ́ ẹ má pa àwọn èèyàn mi mọ́ sẹ́ nǹkan tó sọ nìyẹn wọ́n sọ pé àwọn fẹ́ dupò kan àbáwọn fẹ́ ṣe kinní kankan nǹkan tó máa Adéyẹmọ sọ nìyẹn ẹ má pa àwọn èèyàn mi mọ́ sẹ́ àná nígbà kẹ pa àwọn èèyàn wa mọ́ lóníkálukú dẹ̀ dúró àtúwárí nínú àwọn èèyàn wa yẹn tó tún wá ń wòyàn bí ìgbà tó máa pẹ́ yàn ò níṣẹ́ àbẹ́yàn ò ní nǹkan tó ń fa ayé ẹ̀ ṣe oníkálukú ló ní nǹkan tó ń fa ayé ẹ̀ ṣe bọ̀ Boko Haram yóò lè máa wọlé Ọlọ́run àwọn pípù yóò lè máa wọlé kọ́ dẹ̀ máa pààyàn ká dẹ̀ dákẹ́ ká dẹ̀ ṣe báyìí ó lọ fà náà olóyè Adéyẹmọ ti set free congratulations to Aládìsá mo kọ̀ wá clear yín ni kò ṣe kí ni kò lọ fà bóyá jẹ́ ni máa kọ́ ọ̀fù láìfù iná máa padà wá létà bọ̀ mo kọ̀ wẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ni pé kí ni ọmọ bá máa wọlé sí Ìbàdàn ọmọ bá máa wọlé sílùú bàbá ẹ̀ ilé ọmọ bá kì í bọ́ ọmọ lẹ́rù ilé ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù bàbá Ládọjà kẹ́mi yín ó gùn bàbá kẹ́mi yín máa gùn dádì mi ò máìdì kẹ́ lo 150 years láyé kẹ́ má ti kú sí nítorí pé kí ni
bàbá ni yín téèyàn gbọ́dọ̀ mísì nínú ayé bàbá Ládọjà lókè Kẹ́mi Ọláògùn bàbá. Bàbá gan fọmọ ẹ̀ ṣeré ó lọ fà á